Ààrẹ Laji Abbas tó bá ṣe pé arákùnrin yìí ó wu ìwà kan sí yín ṣé ẹ lè ká paracetamol mọ́ yẹn lọ́wọ́ ẹ lè ká chloroquine mọ́ yẹn lọ́wọ́ kẹwàá mú kẹlẹ́mú làgọ́ ọlọ́pàá. àmọ́ torí pé ẹ ti bà àṣà àti ṣe wa jẹ́ ẹ ti wá lẹ́ni tó bá ti mú ọṣẹ dúdú dání ẹ ti wá categorize sí an evil person ẹ ti categorize pé ẹni ibi ni. kò sí ifá kankan tó ní kẹ́ ẹ bà tèèyàn jẹ́ kò sì sí ifá kankan nínú gbogbo odúfá tó ní kẹ́ ẹ mú ẹ̀yà ara èèyàn kan kẹ́ ẹ fi sẹ́só àbí. ìbà Olódùmarè ìbà gbogbo agbínú lọ òṣèbà ọmọdé òṣèbà gbọgbọ mú kí gbogbo ọmọ kàrọ òjòrè pátá nílé lóko lẹ́yìn òde pẹ̀lú kíkí tó lọ́ládì wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yì ẹ̀làbọ̀yì bọ̀ ṣiṣẹ́ ṣàlàfíà olùwà gbogbo wa Olódùmarè adúró tiwa. kí ni tí àjọ fẹ́ gbé ẹ̀wò ní àsìkò yìí kí tó sọ tí mo fẹ́ sọ yẹn jẹ́ ká jọ wo fídíò yìí náà. ẹ wò kan ọ́fíìsà bá mi túgbà yẹn ọ́fíìsà ṣe rí nǹkan ẹni tí ọmọ tí mo finú tán àsọmọ ẹ ti lọ bẹ́ẹ̀ àṣẹ bàbá àgbàlá ń bá gbé oríṣiríṣi nǹkan ni o bá mi túgbà yìí àtùpàlélẹ̀ ẹ̀wò nǹkan gbogbo àwọn gbá ẹ wo ọṣẹ nítorí Ọlọ́run ẹ̀kẹ́ ní ẹsẹ̀ kí ni irú ẹ̀ ọmọ kékeré ni èwo ló pẹ̀lú àtúpàṣẹ tó wà náà bá mi tú láìlọ̀ yẹn náà ẹ̀kẹ́ ni mọ̀ tanra àrẹ gbogbo eléyìí èbó ló ti wà láti mọ̀lẹ́ o sẹ́nìkan lágbára jù jọba lọ ìgbà wo mú fún rẹ̀ kọ́ ló fẹ́ sáré ẹni lóṣogbo. sẹ́mi ló ṣe fún. náà ẹ wò ká ẹ wọ́sẹ́. ọ̀sẹ̀ gbogbo àwọn ilé kí ló ṣe yín. ṣùgbọ́n àná láì. ọ̀sẹ̀ nínà ọ̀sẹ̀ gbogbo àwọn ilé. ẹ náà ẹ wò nǹkan àtùpamọ́sẹ̀ ọ̀sẹ̀ léyìí sí. gbogbo ẹrù ẹ ni. tẹ́ bá wo fídíò yìí ẹ rí wípé ààrẹ Laji Abbas òun ni ó ń sọ̀rọ̀ mi ò mọ tí ó ṣẹlẹ̀ láàrin àwọn àti arákùnrin tí wọ́n fi fídíò rẹ̀ hàn nítorí kàn fẹ́ sọ̀rọ̀ lórí ní ọ̀rọ̀ fídíò yẹn àti àbòsí tí àwọn agbófinró àwọn ọlọ́pàá àti àwọn èèyàn wa láwùjọ àwọn mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì àwọn èèyàn wa generally àbòsí tá à ń wù tó fi jẹ́ pé ó ń kó ìfàsẹ́yìn bá ìran wa tó fi ń kó ìfàsẹ́yìn bá ọmọ Yorùbá tó fi ń kó ìfàsẹ́yìn bá gbogbo wa. ó dá ẹ wo fídíò yìí gbogbo tán fi hàn nínú fídíò yìí ǹjẹ́ nǹkan burúkú kankan wà ńbẹ̀ kò sí. Ààrẹ Laji Abbas tó bá ṣe pé arákùnrin yìí ó wu ìwà kan sí yín bóyá ó fẹ́ pa yín ni àbó fẹ́ ṣe ní jàǹbá ni àbí nǹkan kan ni àgbọ̀ yẹn ẹ sọ jáde nínú fídíò yìí tẹ́ bá sọ jáde nínú fídíò yìí pé ó fẹ́ ṣekú pa yín ó fẹ́ ṣe kíní kan á wàá ṣèwádìí kí ni tó rí tó fẹ́ ṣe kí ni tó ọ̀nà wo ló fẹ́ gbà ṣekú pa yín báwo lẹ ṣe mọ̀ kó fẹ́ ṣekú pa yín ni báwo lẹ ṣe mọ̀ kó fẹ́ ṣe ń ṣùtá ni ìyẹn ni ìjọba lè mọ bá rojọ́ lé lórí àbí tó bá jẹ́ pé tó kójọ tẹ́ fi hàn yìí wọ́n bá nǹkan ẹrù òfin níbẹ̀ wọ́n bá ẹ̀yà ara èèyàn bẹ̀ wọ́n bá orí èèyàn bẹ̀ wọ́n bá owó èèyàn bẹ̀ ìyẹn lẹ lè sọ wípé ó ṣe kí ni ó ti dáràn torí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìṣẹ̀ṣe ò fàyè rẹ̀ lẹ̀ kí wọ́n máa ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ kò sì sí òfin tó ní kí ẹ má ṣe kí ni kí ẹ má lo nǹkan ìbílẹ̀ tí kì í bá ṣe àbòsí àti olè tí gbogbo yín jà àtàrẹ Laji Abbas o torí pé mo rí mùsùlùmí ọ̀ràn òní ààrẹ Laji Abbas òkúta àbòsí tí gbogbo wọn ń ṣe òun náà ló kó wa débi tá a bára wa yìí àti kírísítẹ́nì ni o àti mùsùlùmí ni o ó dẹ́jẹ́ ń bí léèrè ṣé tó bá ká òróró olive oil góyà oil lè jẹ́ pé wọ́n fi ń dín ẹyin níbi tán ti ṣe ni tán fi ń dáná níbi tán ti ṣe tẹ́yìn sọ̀dí olive oil níbí tó bá ká mọ́yàn lọ́wọ́ sọ ẹ̀ kan gbé lọ ságbo ọlọ́pàá gbogbo yín lè ra olive oil fáwọn èèyàn chọ́ọ̀chì ẹ sì fi nǹkan míì kún fún ọ o àmẹ́mọ̀ sọ pé olive oil òróró òtura òróró kinní kan kò sẹ́ni tó bá ń jiyàn kò sẹ́ni tó bá ń tó mú yín sí pé òróró òtura rèé ó jẹ́ pé wọ́n ti lò tí ò wúlò ara àwọn ọ̀nà tí wọ́n fi gbà kó àwọn èèyàn sínú ìdààmú bẹ́ẹ̀ náà làwọn àáfàá àwọn onírọ́ ìntì ìsọ̀rọ̀ pa lókà kíní wa táwọn gangan lò
mo kàn sọ̀rọ̀ lórí èyí tán láwọn ọ̀gá àwọn ọmọ wa tán pè ní spiritual tí ò speak kankan. àwọn kan sọ wípé ẹni lọ́mọ romi sẹ̀mísẹ́mì ẹni ọmọ romi wárídì ẹnìkan lọ ra kinní kan àbí kinní jẹ́ prophetic and sonatic medicine. àwọn oògùn Saudi àwọn àgbo Saudi àwọn oògùn wọn àwọn nǹkan òwúlò wọn nǹkan ìṣúra wọn tẹ̀yìn kó wálẹ̀ lẹ́tí wá bí tẹ̀ wá ń tà fáwọn èèyàn wa léyìí tí ò sì bá ṣẹ̀dá àti wọn mu tí ò bá ṣẹ̀mí wọn mu. èèyàn wá mú ọṣẹ ìbílẹ̀ ọṣẹ dúdú ọṣẹ wa ó mú ewé àtegbò wa bóyá ewé yèyè ló já ní bóyá ewé túdè ní bóyá egbò túdè ní ó wá já àwọn ewé papọ̀ ó wá fi pẹ̀lú ọṣẹ tí ó mọ̀ fi wẹ̀ bóyá ọṣẹ yẹn bóyá ìsọ́ ló wà fún bóyá ọ̀nà àṣírí bíbò ló wà fún àmọ́rú ọṣẹ tí ṣe ṣùgbọ́n ọṣẹ ilẹ̀ wa ewé àtegbò wa ni wọ́n papọ̀ tí wọ́n fi ṣe àwọn ọṣẹ yìí. kí làwọn náà ń lò àwọn alábòsí. a wá lo àwọn nǹkan yìí fún ìṣúra ara tiẹ̀ fún ìṣọ́ tiẹ̀ ibi tí spirituality tiẹ̀ wà nìyẹn tó jẹ́ wípé eléyìí tóun ṣe gangan ló bá ìṣẹ̀mí tiwa mu òun ló bá DNA wa mu òun ló bá omi àtẹ̀jẹ̀ ara wa mu spirituality ara wa èrú àwọn ọṣẹ wọ̀nyí ló bá mu. ẹ wá lẹ mú lọ àgọ́ ọlọ́pàá ẹ wá ó pọ̀ ẹ̀ sójú ayé ẹ̀yin nìkan ẹ wá bẹ̀rẹ̀ sí ní ba spirituality ilẹ̀ Yorùbá jẹ́ torí spirituality irọ́ tẹ́ mú wá láti Saudi àbí tẹ́ mú wá láti ilẹ̀ Israeli. àwọn ọmọ àlejò. ṣé ẹ̀sà ti mọ̀ wípé àìnílàákàyè olóbírú ẹ̀ ẹ̀yin ọlọ́pàá tán ní kẹ́ wá arrest èèyàn torí tí mo fi ń sọ ìgbé nínú fídíò yìí àgbọ̀ wípé arákùnrin yìí fẹ́ pa Alhaji Abbas ni mi ò gbọ́ nínú fídíò yẹn mi ò rí wípé wọ́n sọ pé wọ́n ká orí èèyàn mọ́ lọ́wọ́ mi ò gbọ́ pé wọ́n ká ẹsẹ̀ èèyàn mọ́ lọ́wọ́ mi ò gbọ́ wípé wọ́n ká nǹkan burúkú mọ́ lọ́wọ́ mi ò gbọ́ pé wọ́n ká oògùn olóró mọ́ lọ́wọ́. wọ́n ní ẹ̀sìn ọ̀sẹ̀ rèé ẹ̀yìn náà wọ́sẹ̀ ẹ̀wọ̀n ẹ̀yìn ẹ̀wọ́sẹ̀ subhanallah la ilaha illallah ẹ̀ wọ ọ̀sẹ̀ kí ló ọ̀sẹ̀ yẹn kí ni aburú tó wà bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà lẹ́yìn ọjọ́ pé wọ́n ti lu ọṣẹ míì rárá láti fi ẹ̀ tó jọ ọṣẹ dúdú wa lọ tí èsè pé wọ́n tẹ̀ fi nǹkan kan kún kan torí pé ọṣẹ dúdú làwa ń lò nílẹ̀ tí a ń bí. ọṣẹ lọ́ọ̀sì ọṣẹ ẹjọ́ ìyọ́lẹ̀ kankan gbogbo ọṣẹ àwọn ọṣẹ òyìnbó tẹ̀yìn lò kí ni tó fi pẹ̀lú ẹ̀. tí wọ́n mọ̀. kí ni tó fi pẹ̀lú ọṣẹ yẹn ṣé kèsè wà àtẹ̀gbò ni. ó tẹ̀ jẹ́ pé wí àtẹ̀gbò táwọn fi pẹ̀lú ẹ̀ àwọn kan fi pẹ̀lú ẹ̀ láti pé kàn fi wẹ̀ o lè mọ̀ ní ìṣúra kankan lára ṣùgbọ́n kí mẹ́fà onígbẹ̀gbẹ́ ṣe ìṣẹ́fẹ́ àtẹ̀gbò náà ṣe báwọn product ti ìlú wọn ní tí ò sì bá ẹlòmíì sì ní kò bá lára mu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó pé àwọn nǹkan kan wà tó yẹ pé kò bá skin tiwa mu kò bá ìṣẹ̀dá tiwa mu kò bá ẹ̀já tómi ara tiwa mu ó lè ṣàkóbá fún sẹ̀mí wa. oríṣiríṣi ọ̀nà òun ni à ń lò nílẹ̀ Yorùbá láti fi dáàbò bóra wa oríṣiríṣi ọ̀nà la fi ń tọ́jú ara wa bóyá ọṣẹ yẹn nísìn bóyá àìsàn kan ní í ṣe bóyá àrùn kan ló wà nínú ara ẹ̀ kan ní ọṣẹ yìí tó fi pẹ̀lú ọṣẹ yẹn pé máa fi wẹ̀ tó bá ti fi ń wẹ̀ àìsàn yẹn ó kúrò ṣé ẹ lè ká paracetamol mọ́ yẹn lọ́wọ́ ẹ lè ká chloroquine mọ́ yẹn lọ́wọ́ kẹwàá mú kẹlẹ́mú làgọ́ ọlọ́pàá. àmọ́ torí pé ẹ ti bà àṣà àti ṣe wa jẹ́ ẹ ti wá lẹ́ni tó bá ti mú ọṣẹ dúdú dání ẹ ti wá categorize sí an evil person ẹ ti categorize pé ẹni ibi ni ẹ wà àwọn kan lórí online ẹ rà àwọn kan tẹ́ pé wọn ò mọ nǹkan tó ń ṣe tó bá ti lè rí irú fídíò rẹ ìkúnlẹ̀ ẹbí ẹ mọ́ o ẹ rí o ó dá bọ́lọ́pàá ṣe mú ọ kí ló dá tọ́lọ́pàá fi mú ọ sí kí ni ẹ̀ṣẹ̀ tó ṣe injustice of the highest order gbogbo ẹ̀yin ọlọ́pàá pátápátá gbogbo ẹ̀yin agbófinró ẹ lọ ṣiṣẹ́ lórí ara yín lórí àwọn nǹkan wọ̀nyí. iná náà ń lò. ẹ̀yin gangan fúnra yín tẹ́lẹ̀ mú yàn gan fúnra yín gan ẹ ṣépè sílẹ̀ yín kò bá wọn lo àwọn iṣẹ́ wọ̀nyí. torí pé tó bá ìṣẹ́nu wa gbogbo ilẹ̀ ń lò gbogbo ilẹ̀ nínú ilé. àwọn tó ń jíwọ́ wa kó wọ́n wà ń bẹ̀ ẹ̀ rí wọn gbé. àwọn tí wọ́n ń ṣe Nàìjíríà síbáṣìbò ẹ̀ rí wọn mú. ẹni tó wá sí ọṣẹ dúdú láti fi protect ara rẹ̀ àbí láti fi wo ara rẹ̀ sàn lórí àìsàn kan àbí ó lò fún ara rẹ̀ fún kankan àwọn lè wá ń rí mú. ẹ sì mú àwọn tí wọ́n ń robi sẹ̀mísẹ́mì wọlé
ẹ mú àwọn tí wọ́n mú omi wárìdì tán fi ń ṣe nǹkan, ẹ mú àwọn tán ní ọlọ́mọ òróró zaituni, ẹ mú àwọn tó ń ra òróró góyà tán láwọn fi ṣe ìtúsílẹ̀, ẹ mú àwọn tí wọ́n ń gbé omi lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́jọ́ Sunday, ẹ mú àwọn tó ń gbómi lọ sọ́ọ̀rù tó ní ẹ gbómi wá omi àdúrà, ẹ mú àwọn tó ń ta omi àdúrà fáwọn èèyàn. Ẹni tó wá lo ọṣẹ dúdú ìbílẹ̀ wa, ọṣẹ tẹ́ pé àwọn ìyá wa ni wọ́n ṣe ọṣẹ tí David ti sọṣẹ rí nílẹ̀ Yorùbá, kẹwọ́ bọ́n ṣe ń ṣe àwọn ọṣẹ dúdú yẹn. Àwọn lẹ́wà ẹ sábẹ́ ba àṣà tí wa jẹ́, Ọlọ́run ò ní gbà fún yín. Olódùmarè tó dá ò ní gbà fún yín. Ọmọ Yorùbá, àwa la ní àwọn ọṣẹ wọ̀nyí, àwa la ní àwọn nǹkan wọ̀nyí fún ìṣúra ara wa ni, fún ìdáàbòbò ara wa ni, fún ìwòsàn ara wa ni, Olódùmarè fún wa. Ẹ lo ọṣẹ, ẹ jẹ àṣẹjẹ, èyí tó wà lè tẹ́wọ̀ èyí tí ó wúlò fún sẹ́mi, ẹ má bà tẹ̀yẹ̀ jẹ́. Ó ní ìṣẹ̀ṣe òfẹ́, ẹ má bà tẹ̀yẹ̀ jẹ́, ọ̀nà babalábàbá wa ò fún wa nílẹ̀ Yorùbá pé ẹ má ṣe tí ó bà tẹ̀yẹ̀ tẹ́ bá ṣe yóò lérè, ẹ kẹsẹ̀. Kò sí ifá kankan tó ní kẹ́ ẹ bà tẹ̀yẹ̀ jẹ́, kò sì sí ifá kankan nínú gbogbo odúfá tó ní kẹ́ ẹ mú ẹ̀yà ara èèyàn kan kẹ́ ẹ fi sẹ́só, àbí kẹ́ ẹ mú ara èèyàn kan kẹ́ ẹ fi ṣògùn àwúre, àbógun ìsọ́ni, àbógun kìnní kan ni. Kò sí ibì kan nínú odù ifá kan tó sọ fún yín pé ẹ lọ fẹ́ ara èèyàn sàn kankan. Gbogbo àwọn tẹ́ bá rí tí wọ́n bá ń fi ẹ̀yà ara èèyàn àbí nǹkankan ara èèyàn tí wọ́n fi ń ṣòwò, ẹ lọ wò wọ́n dáadáa, ìpìlẹ̀ wọn àwọn àfáà ni wọ́n mú wá, torí káwọn ni wọ́n lọ mú wá lọ́nà bí dáa mọ̀. Àwọn àfáà àwọn pásítọ̀ àwọn náà ni wọ́n mú gbé wá. Ìdí nìyẹn tó jẹ́ pé tá bá mú èèyàn 100 wípé wọ́n ká orí èèyàn ẹsẹ̀ èèyàn kankan èèyàn mọ́ wọn lọ́wọ́ tí wọ́n fẹ́ fi ṣe ẹbí, ẹ lọ wò wọ́n tá bá rí èèyàn 100, nínú èèyàn 100 yẹn 60 bẹ́ẹ̀ yóò jẹ́ mùsùlùmí àti kírísítì, 85 bẹ́ẹ̀ mùsùlùmí àti kírísítẹ̀nì. Àwọn ìwọ̀n bá pẹ́rẹ́ àwọn èèyàn tó bá kù ní wọn bí àwọn adáhùn ṣe ni, kì í ṣe babaláwo. Ẹ̀tẹ́ bá ká ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ tó ṣe nǹkan, bí ò bá ti jẹ́ àfáà a sì jẹ́ pásítọ̀, ìwọ̀n bá péréte inú wọn tí èé ṣe mùsùlùmí tí èé ṣe kírísítẹ́nì adáhùn ṣe ni wọ́n. Bẹ́ẹ̀ni o, ó yàtọ̀ sí babaláwo. Ẹ lè rí babaláwo kan ó ní káyọ̀ lọ fi yẹn sówó, àbí ká lọ fi ṣiṣẹ́ ẹni iṣẹ́ tó lè wù kó jẹ́. Wọ́n lè lọ ra màálù, bẹ́ẹ̀ ni ẹ lè ra àgbò, ẹ lè rò wúkọ tó jẹ́ pé nǹkan ètùtù ni ẹ tètù tí ẹlẹ́dàá ti yín gbà láti fi ṣe ètùtù tó yẹ kẹ́ ṣe. Ìdí èyí ibi tí mo ń lọ Alhaji Abbas ẹ fura.